ọmọ yẹn ni. èdè pàgbẹ́pẹ́ láti mọ òkúlẹ̀ wo. mo gbé fún yín o níwọ̀n tó ṣe pé ṣe lọ fọ́ ọfọ́ kùtùkùtù ní. èmi ọ̀sùn tó fọ́ fún kẹ́ni fọ́ fún ìgbéyàwó mi. ẹ̀gbọ́n mi ọmọ yẹn ní kó fún fáwọn sí lórí. ọmọ olúfàdé o olú adélàwẹ̀ o adélàwẹ̀ o. wípé òpèrè lọ́gbọ́n ṣe lọ́gbọ́n yàbí ọ̀nà. ìyá sàbí bàbá Fáṣakí mi ọmọ gọ́tọ̀ sí ọ̀rọ̀ lè sọ̀rọ̀ mọ́. bàbá Fáṣakí ò lè sọ̀rọ̀ mọ́ fẹ̀. àwọn ìlú wọ̀ bó máa ṣọ́ra. wọn ò ní jèrè láyé. wọn kò ní jèrè láyé ò ní jèrè lọ́rùn. èmi. òṣì ń ta ajá ó ń yíra rẹ̀ lẹ́yìn. dákun sọ fún mi kí ni tiẹ̀ nú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. èmi tó lé ajá yìí. tó fi tó ewúrẹ́ jiyàn tó fi tó adìyẹ jẹ ká. láti ìgboro iṣẹ́ aṣáájú kìí aṣọ lọ́hùn mọ́mọ́ ọbẹ̀ nìkan ìfọwọ́kọ̀lẹ̀ nígbàlẹ̀ ìfọwọ́kọ̀lẹ̀ nígbàlẹ̀ kọ́nà ti sábà bẹ ẹlẹ́kọ́. ó sọrí bí orí ẹni tí wọ́n gbọ́dọ̀ jírí láàárọ̀ kùtùkùtù. mélòó wá láyé ọ̀hún tó bẹ́ẹ̀ kan wà mọ́ kó kọ́ mú orin sùn. ẹ wo àti títí wọ́n ti kọ́kọ́ sálẹ̀ o. òkú rédíò wà bọ́lọ́hún lé lónìí o nítorí kèmí mo sọ fún ẹgbẹ́ yẹmí ò ní ní ìwọ̀n gbowó mi lọ́wọ́ rẹ kò ní dọ̀nà inú mi wáyé. torí ò fi sú mi bí mo ṣe ń wojú rẹ̀ ó padà fi sú mi. àmọ́ èwo ni kò mọ dín kí wọ́n mọ́ra kí àǹfààní wo ni ń ṣe fún ọ. ló gbà bí wọ́n gbà. àwọn olóògbé ọ mo sì sọ fún lónìí ọ̀pọ̀ láàrin mọ́mọ́ wọn náà ní ibi kó gbà. ó bọ̀. kò sẹ́ni kó fẹ́ kẹ́nìkan tóun nílé ayé àtẹ́lẹwọ́ ẹni ni kì í tàn ní jẹ. bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ kókó nílùú rẹ̀. I am not perfect. I make mistakes. I hurt people. But when I'm sorry, I mean it. Fekete, Fekesha, Fekete bàjẹ́. àìmọye àwọn obìnrin táwọn boys táwọn ọkùnrin ti bà láyé jẹ́. babe ṣó ọ̀pọ̀ ti ro kíní dáadáa ṣá. ó dídí ìṣẹ́jú méjì 2 minutes ni mo fi rò kí n tó fún dókítà lésì. 2 minutes ló fi ro adúrò ọ̀rọ̀ yẹn. ó dárúkọ ẹ̀ rárá wàá dárúkọ ẹ̀ tó 50 times. báyọ̀ wá dé sí báyọ̀ wá dá ó tún di àmàlà náà báyọ̀ wá ṣe gbà báyọ̀ wá ṣàwọ̀. èmi ò wá sìn kò lè bímọ mọ́. ìgbé àbí irú ohun ìyàwó lélẹ̀ kọ́kọ́ stand up jọ. onílé onímọ́tò o tún dúró dáadáa kí ló wá ń dúró dè o fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ̀ lọ́hún ní òjẹ́ kó fẹ́ àwọ̀. tó bá ti díje mi ò máa ní kó gbé wò ìwọ ló kò máa ní láti ṣọ́ eré ṣe kó má jẹ́ bá àfojúbó. wọ́n ti máa ń sọ fún ẹ kó má máa sọ̀rọ̀ báyìí mọ́ mi láìkẹ́ àjọ máa lo ilé ayé pẹ́pẹ́pẹ́ ni. a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kòríkòsùn ò sí fẹ́ni tó ti lọ. àmọ́ ìfẹ́ kòríkòsùn ò sí fẹ́ni tó ti lọ. tí mo fi wá rọwọ́ ìwọ ló fàyà ọ̀sáyé mi tolùbánújẹ́ ayé. òwe láyé pa fún wa. ìtumọ̀ wáyé kò máa yọ pẹ̀dá o. ẹ̀rọ ayé bí ẹja fúnra o. ọ̀bọ yé kò yẹ nìkan o. ẹgbẹ̀fà o má ṣe o. labalábá fò lọ ní tiẹ̀ kò má mọ̀ pàṣọhun akọ́gíyá. ẹ̀yin èèyàn inú láyé wa o a ò máa mẹ́ni tí ń dọdẹ wa kiri tó súnmọ́ wa pẹ́kípẹ́kí. ẹyẹ wa ò ní fò síbi tán tí ń sọ kò pẹ́yẹ o. ó gbẹ́ mi sókè lálá ó máa ṣe o. ẹbí wa darí wù mí.
kó máa yọ pẹ̀dá o. Ẹ̀rọ ayé bí ẹja fura o. Ọ̀bọ yìí kò yẹ nìkan o. Àṣírí lọ̀rọ̀ yìí o. Ẹgbẹ̀fà o. Ó mà ṣe o. Sálùmí o. Ọkọ mi ò dẹ̀dẹ̀ kó fún mi náà mi fún. Ọkọ mi fún mi lómi fún. Ọkọ mi jọ̀ọ́ fún mi lómi. Jọ̀ọ́ fún mi lómi. Ibi méjì péré tó wà lọ́wọ́ wa náà lélẹ̀. Ibi tàjẹ ṣe ń rìn lọ ó sì jìn. Fún mi nìkan bẹ̀. Fún mi nìkan bẹ̀. Fún yín nìkan bẹ̀ kí làwọn máa wá lọ ibi tá à ń lọ sí jìnnà ni. Mi ì bá fún yín mọ̀ pé ojú ló ń rójú ṣàánú lóòótọ́. Bẹ́ẹ̀ni. Àmọ́ ẹ má bínú. Fún mi jọ̀ọ́. Ngbẹ́ ò ní gbẹ́. Èmi ò rò pé kẹ́ fún wọn. Ibi tá à ń lọ sì jìn. Omi méjì ìbọn ò tí tó wa ká má wá sọ ẹ̀yọ̀ kan. Ọmọ mi má sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ náà o ní ojú ló ń rojú ṣàánú so kún wà very sure pé tá bá ṣe oore eléyìí fún wọn ká tó débi tá à ń lọ àwa náà tún lè rí ẹni tó máa ṣàánú àwa náà Ọlọ́run sọ pé ká máa ṣoore jẹ́ ká ṣoore fún wọn. Mọ́mì ẹyọ kan ni màá lè fún yín o. O ṣé o ṣé mo dúpẹ́ o jọ ọkọ mi fún mi ní kejì torí tí mo bá mi eléyìí tán kò sí mi tí máa mú kò dẹ̀ sẹ́lòmíì tó máa fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti kọjá tí mo ti bẹ̀bẹ̀ pé kó fún mi lómi wọ́n ò fún mi ìwọ Ọlọ́run fi ṣe gàrí tíra tó fún mi lómi jọ ọkọ mi fún mi ní kejì. ẹyọ kan yìí tèmi bá ti sọ pé mi ò tiẹ̀ ní mú mi ọmọ mi ń kọ́. jọ fún mi ò gbọ́ ní gbẹ́ ẹyọ kan ìgbà mélòó lẹyọ kan yìí máa fi tán ta ló tó fẹ́ fún mi lómi mi sí. Ẹ jọ̀ọ́ ṣé bá mi rí mọ́mì mi kọ kọjá. A ní mọ́mì ẹ̀. In case tẹ́ ẹ bá mọ̀ ọ́n, èmi àti mọ́mì mi kọjá sìn, àgbo mi méjì dání. Ẹ wá ní pé ká jọ ká fún yín ní ẹyọ kan nù ẹ̀. Actually méjèèjì lẹ béèrè bọ̀ ẹyọ kan lálágbára láti fún yín. So àwa la kọjá sìn. Kí lẹ́nìkan ṣe tẹ́nìkan ṣe rí? Mo bẹ̀bẹ̀ ẹ fún mi lómi ìyẹn ló wá fa kó wá máa ṣe ojú àánú kó wá máa kí ló kàn wá ní o wá sọ fún mi ṣé mo rí mọ́mì ẹ̀ wò mọ́mì ẹ̀ ni mo gbé sórí yìí kó gbé jáde. Rárá mà kò rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé ṣé rí omi ẹ̀yọ̀kan tó kù sọ́wọ́ wa ìgbà tá a fún yín lẹ́ẹ̀kan ọwọ́ mọ́mì mi ló wà mi ìdẹ̀rí wọn sìn ọ̀fun dẹ̀ ń gbẹ mí mi ò ní máì tẹ́ bá lè fún mi ní díẹ̀ nù mí kí n mú tí mọ́mì bá dẹ̀ ti dé máa fún ohun kan tó wà lọ́wọ́ mi padà. òǹgbẹ́ǹgbẹ́ ṣó o rómi àwọn omi tó rí nílẹ̀ ojú ló fi rí ẹnu ẹ ò lè kàn. Kí ni mo ṣe máa ń jọ bó tiẹ̀ jẹ́ pé kíkan fi ọwọ́ mi bù báyìí kí n mú ẹjọ́. Kó o fọwọ́ bù nínú omi tẹ́mi gbé sílẹ̀ ó ò lè rí orí ọ̀fẹ́ kan tí mo kàn lè ṣe kí n ṣàánú torí ojú náà ló ń rójú ṣàánú ó ní pé kó o gbé báfù kó o wá lọ pọn omi fún mi tó o bá dé kó o dà sínú báfù máa fún ẹ lómi tó máa mu ṣùgbọ́n nínú eléyìí tó wà nílẹ̀ kò jọ. wá ó béèrè pé bó ló ti máa pọn mi
tó o bá ti yí sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ wà á lọ sọ́ọ̀kan báyìí wà á tún wá yà báyìí wà á ti rí ibi tí wọ́n ti ń pọn mi. ó tóbi tí mo ti ń bọ̀. ó gbájúwé ni. ẹ ṣe máa. kí n fún lómi omi kọ́ omi ni àwítán olóhùn fún mi lómi kí lẹnìkan ṣe tẹ́nìkan ò ṣe rí. ó ń gbé mi sókè láàlá àánú ṣe mí o ọ̀rọ̀ yìí o kò fi bí kankan yé mi o. Lọ̀rọ̀ yín gbé ta ni ó bá ní tàn mọ́lẹ̀ sí o inú òkùnkùn lọ̀rọ̀ yín gbé ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ láyé wá kiri ọ̀rọ̀ yé kò fi bì kankan. gbogbo ilẹ̀ gbogbo mi tó pọn náà ló ti dà sílẹ̀ tán yìí. Grandma ìjọ mo ti try. Ó ṣe kí ni? Kí ni? Kí ló ṣàyà ẹ? Ìjọ mo ti lọ lẹ́ẹ̀mẹ́ta. Ìgbà tó lọ lẹ́ẹ̀mẹ́ta ńkọ́? Kí ló kàn mí pẹ̀lú àyà ẹ? Ó ti rẹ̀ mí. Kò tí ì kún. Ìgbà ó lélẹ̀ ìfẹ́ kún ó ń jò dànù. Ó kún. Kò kàn ẹ́. Gbéra báyìí ní ìsìnkú padà síbi tó ti ń pọnmi kó lọ pọnmi yẹn wá ní kíákíá. Ilé yìí ò lè fún un. Ó tún dúró ni. My mommy. Òwe láyé pa fún wa. Ìtumọ̀ wáyé kò máa yọ pẹ̀dá o. Ẹ̀rọ ayé bí ẹja fúnra o. Ọ̀bọ yé kò yẹ nìkan o. Ẹgbẹ̀fà o. Ó mà ṣe o. Ẹ kú ọ̀rọ̀ ajé mà. Adúfẹ́. Mà. O ti sáré tajà tán nìyẹn. Ẹ wo ajé bugbájẹ lénìí ni o àti wípé mi gan wulẹ̀ kó ọjà rẹpẹtẹ. Pẹ̀lẹ́ máa jà jẹ́ kí n mú owó ẹ̀. Ẹ ṣé mà. Sọ́jà yálé ni. Olúwa ṣeun. Adúpẹ́. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Pẹ̀lẹ́ máa jà ó ṣeun. Yes ma. Wàá máa ta o. Ó dàárọ̀. Ó dàbọ̀. Adúfẹ́, bó o ní nǹkan? Kí ló dé? Mo ti ní kó má máa fòrò tajà báyìí, ewu lọ́jà tòrútòrú. Ẹ wo bá mi ṣẹ́jú èmi náà, ṣé wọn báwọn oníbàárà mi, àárọ̀ ni máa fún wọn lọ́jà, ìrọ̀lẹ́ ló máa ní wá gbowó, pé káwọn náà bá ti tà ló máa lè ṣẹ̀ṣẹ̀ fún mi lówó. Ọ̀dà àní ṣe lásán. Bá mi, ṣé lógún yín? Mo èlò. Mami, níwò yóò yẹ kẹ́ ti lògùn. Mo ní kí n rẹjú díẹ̀ kí n tó wá lónìí. Lògùn yín o, ṣé ti jẹun ṣá? Ẹnu mi ò tiẹ̀ sí sóúnjẹ náà tààrà ṣùgbọ́n mo ti fi nǹkan sínú. Àwọn ọ̀dà ẹ dìde kẹ́ lògùn yín. Ẹ dìde. Ẹ pẹ̀lẹ́. Ó jàre. Òkúnnú la fi ń gbé títà.
Labalábá fò lọ ní tiẹ̀ kò má mọ̀ pàṣọhun akọ́gíyá ẹ̀yin èèyàn inú la ìwà o a ò máa mẹ́ni tí ń dọdẹ wa kiri ó súnmọ́ wa pẹ́kípẹ́kí ẹyẹ wa ò ní fò síbi tán tí ń sàn kò pẹ́yẹ o ó gbẹ́ mi sókè lálá ó máa ṣe o ẹ̀mí máa dárí. Yà mo ṣe fẹ́ máa lọ ni. Ìyá ọlá náà ni máa dé. Ìwọ kan make sure wípé o submit proposal yẹn. Lẹ́ni yes. Okay, later. Ọmọ ìdá ó ń dìlé wa. Tiwa ń bolo wà. Tiwa láyọ̀ mi. Lílé ìtọ́jú ń pè mí. Má bọ̀ náà. Mo feel pé mo rí. How are you? Wá kí ló ṣọmọ yìí? Mo ti notice countenance ẹ̀ látàárọ̀. She has been behaving strange. Kí ló ṣẹlẹ̀? What happened? Èmi náà dẹ̀ notice lóòótọ́. Ṣé kò kí n ṣe pé torí àlá tó sọ fún mi pé ọlá? Yes. Okay, ó lálàá. Okay, ó sọ fún mi pé òun lálàá mi tí ẹ̀ wá tún rántí láti bí. Kí ni àlá yẹn wà all about? I can't remember. My dear, àwọn èèyàn máa ń sọ wípé àlágọ̀. Listen to me. It could be mere hallucination. Okay? You don't need to worry about anything. Ṣé olúwa jẹ́ kí countenance ẹ̀ change? Ibi tá ń lọ, a máa fẹ́ lọ enjoy ara wa ni. We're going to the village to see Grandpa and to have lots of fun. Àbí ẹ̀rù bẹ́ẹ̀ ń pé àyàn sí village àbí? I promise you're going to enjoy it. Yes, I just like that vibes it's giving me. Oh yeah, one more thing. Oh yeah, one more. Okay. Let's go. Hope you didn't forget anything. Not at all. Fẹsẹ̀ rẹ méjèèjì kúnlẹ̀ èmi ló ń gbìgbàdo fún. Kí ni ṣe? Eyín rẹ̀ bíi fẹ́ǹsì kí ọmọdé. Ẹ dákun ẹ pé wọkọ̀ ẹ káàbọ̀ ẹ kú rìn sọ́kọ̀ òjé po. Rárá sà. Àmọ́ ẹ̀yà òsán bá yẹ pókò ń bọ̀. Ẹ má bínú dáàdì jà. A kàn ní ká fi ṣe surprise fún yín ni. Ẹ foríjì mi ẹ jọ̀ọ́. Èyí náà dáa. Ẹlẹ́fẹ́ sọ̀pá sí ráìsì mi àbí? Ẹ ṣeun ẹ káàbọ̀. Àmọ́ ìwọ Fóyèké ìwọ ọmọ ọlọ́rọ̀ ọba sàn. Sórí ọmọ tó bá ti sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni. Láti bí ọdún 3 mo ti fojú kan ọmọ. Gbogbo tí ẹ kọ́ ṣáà máa ń sẹ́ǹdì owó kọ́ máa ń sẹ́ǹdì owó. Owó sì tó fún ni kò téèyàn. Tí wọ́n bọ̀ sọ́nù. Dádì kò yẹ kí n máa bínú sí mi. Ẹ tí ẹ dúpẹ́ pé mo tiẹ̀ ṣe ń sẹ́ǹdì owó. Má ṣàṣìṣe. Àti pé ẹ má rò pé mi náà mi ò gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí o. Gbogbo ẹ̀ pátápátá ni mò ń gbọ́. Bí kí ni o? Gbogbo bẹ ṣe ń bà lórí àwọn obìnrin lẹ́kọ̀ọ̀kan àti àwọn ìyàwó ilé. Gbogbo ẹ̀ níyàbọ̀ ń sọ fún mi. Mo kú o. Ẹ fi tàn gàlà hàn lẹ́nu. Ẹ dákun sẹ́yàbọ̀ ní wí kùtùkùtù fún ọ. Lẹ́jọ́ gba èrò pọ̀ láàrin ara yín tẹ̀ ń sọ̀rọ̀ tèmi láì dáa. Dádì sẹ́yìn náà ò ṣe bẹ́ẹ̀. Sẹ́mi ò ṣe bẹ́ẹ̀, ó ti wá dáa. Oko àṣà mi ò ní balẹ̀ kọ́ mọ́ gbé nǹkan. Wọ́n mọ̀ fi ọgbà star káàkiri gbogbo abúlé ni. Ọmọ mi dé o, ọmọ mi dé o, ó sanwó tẹ̀. Sọ̀gbọ́n, ó sanwó tẹ̀. Kò sí wàhálà ṣé mo pé mo sọ fún ẹ. Èmi ni mo mọ dádì mi. Bí mo ṣe rárá máa ń send owó sí wọn yẹn, ó ti pay mi. Ìwọ ló ní mẹ́ka wá. Ẹ wo dádì, ẹ ní láti máa lọ sójúlé o. Ẹ máa bẹ̀rẹ̀ sí ní kanlẹ̀kùn àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹni tí ò sí nílé gan, ẹ máa ránṣẹ́ ńlẹ́dì. Ẹ máa ní ọmọ mi ti ní látẹ̀kọ́ o, ó dẹ̀ kó owó púpọ̀ wá o. Wọ́n bébì, owó ṣàpọ̀ nínú mọ́tò tó máa há. Wàá há owó báyìí, ẹ̀mí àgbọ̀n. Sórí gbogbo ilé ìdáhùn sọ kò sí ìtọ́kàn mi. Ọmọ mi ìwọ ni mo lọ́rọ̀ bá sọ. Tọ́rọ ọmọ ìbílẹ̀ ni wọ́. Ọmọ ìbílẹ̀ ni ọ́. Sọ dákun bá mi kọ́ ọmọ ìlédè Yorùbá o.
sórí wíríwírí yánrin tí wọ́n sọ yìí kò tẹ́ mi lọ́rùn o kódà nílùú àjèjì ńlẹ̀ ìlú àwọn òyìnbó wọ́n sọ Yorùbá ń bẹ̀ ẹni ọ̀fẹ́ o. I'm sorry, Grandpa. Kí ló wí? Daddy, am I worried? I'm going to share babe. You know what? When we are coming to this village next time, just remind me that I need to give you a bead. Do you understand? Yeah. A bead. Yeah, it's fine. No problem. Okay, Daddy. You know what you do now? Just tell him, Grandpa, Emma Binu. Say it in Yoruba. Okay, Grandpa, Emma Binu. Ṣé mi ni Grandpa Emma Binu tó tún wà lórí ìjókòó? Gbẹ̀yìn bíi fẹ́ǹsì kí ọmọdé. Sọ́ni bí bá gbé ọ́n gbájú, wọ́n tọwọ́ lébọ̀ fún ọ ni. Grandpa, Emma Binu. Kátàrà méjèèjì kọ́kọ́ lẹ̀. Ọmọ ìbílẹ̀ nu. Ẹ dákun sórí mo ti fẹ́ kíní ìṣẹ́sí wọn. A tó bẹ̀rẹ̀. Everything to me. Mo mọ̀ pé òun náà fẹ́ràn ṣẹ̀ṣẹ̀. In fact, Daddy mi ò lè parọ́ fún yín. Part of the reason tí mo ṣe wá tí mo dẹ̀ ṣe mú náà wá ni because to me it's more like an adventure. Things like this is adventurous to me. So ìdí ni ẹ̀dá ṣe wá. Sáwárì. Grandpa, it's not a prayer. It's just nothing. Oh, no, keep quiet. Ní bàbá rẹ̀ ò gbé èbó. Daddy. Ó ní bàbá rẹ̀ ò gbé èbó. Ẹ dákun ẹ fi nǹkan nuna torí ọkùnrin la fi gbé tìta. Alọ́bẹ̀ ẹ̀gúsí kan lé. Àti bí ọjọ́ mẹ́ta láti jẹ́bọ̀ àmọ́ ó sì ń bẹ nílé. Ìyábọ̀ ọba yín ro àmàlà gidi. A ní pé má worry, à ń lọ sóòtẹ́ so tó bá ti bẹ̀rẹ̀ program tó fẹ́ bẹ̀rẹ̀ then we come back. Ẹ̀rọ àmàlà gidi apẹ́tọ̀ ti jà àmàlà gbẹ̀yìn. Ẹ̀rọ àmàlà gidi Ìyábọ̀ yóò tún ṣe bẹ̀mí. Ọmọlé tí ń bẹ léwu ẹ kọ́kọ́ mọ̀ jẹ́ yín lọ náà. Àti jẹun ká tó dé. Fẹ́lẹ́kún ó jàre fẹ́lẹ́kún bàbá ń wo fẹ́lẹ́kún ó jàre fẹ́lẹ́kún ọdún mádé máa kẹgbà dání fẹ́lẹ́kún ọdún mádé máa kérò lẹ́yìn o fẹ́lẹ́kún ọ̀rọ̀ yìí ó dàríwó bẹ́ẹ̀ jẹun fẹ́lẹ́kún. Ọmọ ẹlẹ́gùn ni mi ò ọmọ elégún ni mi ò hà ọdún èyí kò ní jáṣe mọ ọmọ ẹlẹ́gùn ni mi ò ọmọ elégún ni mi ò ọmọ elégún ni mi ò hà ọdún èyí kò ní jáṣe mọ. ọdún akóyèdú o àsọdúnmọ́dún làwọn àsọdúnmọ́dún. Láti tẹ̀mí o. Nígbàdí, báyìí ọkọ̀ ìlú, ọ̀pá tẹ́ fi kó wa jẹ yóò ní sẹ́mọ̀ yín lọ́wọ́. Nítorí ọjọ́ tó ló yan kákó, òòrùn tẹ̀pá ilẹ̀kẹ̀ ọwọ́jà, ìmọ̀nàmọ́ná ti ṣe Ẹlẹ́dùmarè ló ti ṣe. Bí bá fún wa nínú ìlú yìí, wọ́n ní ànílà. Wọ́n tó bá ṣe bí ìṣe tiwa nínú ìlú yìí, àlà á lówó lọ́wọ́. Nítorí ọmọdé ilé òní bínú owó kó fi dáná. Àwọn àgbààgbà ìlú òní bínú ẹyin ẹdìyẹ kó fi sọ̀kù sọ́jà. Gbogbo ọmọdé ìlú àtàgbàgbà ìlú ẹ̀dọ̀ gẹ́gẹ́ lónìí ayé afọwọ́ kẹwa. Wọ́n mọ́lá kẹwa. Wọ́n kẹwa pẹ̀lú àìkú tí ń ṣe bálé ọ̀rọ̀. Ẹ̀wọ̀n kábíyèsí àbọ̀ mi rèé. Gbogbo ti bẹ́ẹ̀ bàbá mi yóò ṣàdúrà kí n tó yí wọlé lọ. Akínyín o, àkú ọdún, àṣẹ mi. Ẹ kú ọdún òní o àṣẹ ṣàmọdún o nínú ìlú yìí eku ọmọ kébi eku ẹyẹ ọmọ kébi ẹyẹ ọmọ èèyàn ọmọ fọhùn bí èèyàn wọn ní òdòdó níṣòwò kó má lọ́jà ní ìlú àní ṣàìsàn àní kú ní rèwerèwe àṣẹ ọ̀pọ̀ ọdún láyé àṣẹ ṣàmọdún o wọn kí yín o ànífẹ́ ìṣàṣe mọ́. Ẹ ṣe ń wọkọ̀ ìlú bàǹtàtà ẹ̀yin bàbá mi mo kí yín náà. Ẹ pè á rí i pé kó tó di pé ẹ wọlé. Bàbá mi yóò wá wúre fún gbogbo ìlú pátá. Ó yá bàbá mi, ẹ ṣàdúrà fún ìlú. Ó yá. Bálẹ̀ ọkọ̀ ìlú. Ó ń dáhùn. Àdúrà fún ẹ báyìí. Àṣẹ. Àdúrà lọ́dún. Àṣẹ. Òní fọ́dún ọdún yìí ṣàṣẹ. Àṣẹ. Ìrírí ọdún ìtọ́dún tó bọ̀ kò ní bẹ́ẹ̀ nínú. Bẹ́ẹ̀ ló máa rí.
olùyè ní gbogbo ìlú yìí máa jẹ́. Sọ̀ni ti lérò kú jáde. Sọ̀ni ti tàlùkù wọlé. Aboyún jẹ́ bí wẹ́rẹ́. Wọ́n tọwọ́ làbọ̀ sùn. Gbogbo ọmọ ìwé ẹjọ́ mi níwọ̀. Ẹrù. Bíbí. Ó yá bàbá mi wọlé lọ́nu. Ìyá ń wo fẹ́lẹ́kún ó jàre fẹ́lẹ́kún. Bàbá ń wo fẹ́lẹ́kún ó jàre fẹ́lẹ́kún. Ọdún máde máa kẹgbà dání fẹ́lẹ́kún. Ọdún máde máa kérò lẹ́yìn o fẹ́lẹ́kún. Ọ̀rọ̀ yìí yóò dàríwó bẹ́ẹ̀ jẹun fẹ́lẹ́kún. Ọmọ eléégún ni mí ò ọmọ eléégún ni mí ò hà ọdún èyí kò ní jáṣe mọ́ ọmọ eléégún ni mí ọmọ eléégún ni mí ò ọmọ eléégún ni mí ò hà ọdún èyí kò ní jáṣe mọ́ ọmọ eléégún ni mí ìyá ń wo fẹ́lẹ́gún ó jàre fẹ́lẹ́gún bàbá ń wo fẹ́lẹ́gún ó jàre fẹ́lẹ́gún ọdún bá dé máa kẹgbà dání. ṣòun akọ́gìyà ẹ̀yin èèyàn inú láyé wa o a ò máa mẹ́ni tí ń dọdẹ wá kiri tó súnmọ́ wa pẹ́kípẹ́kí. Fóyèké. Kí ni? Ṣorí tó bá ní omi yẹn òun ló máa ṣe jáde lọ máa jiyàn. Bíi ti báwo? Òun bọ̀ nínú ìlú ó dẹ̀ pè mí pò ń bọ̀ ṣó dáa bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn náà. Àìrọ́ra má kúkú bínú sí mi kò rí bẹ́ẹ̀. Ṣorí èmi ò tiẹ̀ nígbàgbọ́ pé mo tiẹ̀ máa wá sínú ìlú fọ́dún eléyìí. Bọ̀ ó mọ ọkọ mi ó like àwọn nǹkan ìṣẹ̀ṣe òun ló insist pé a gbọ́dọ̀ wá sọ́dún by force by fire. Àmọ́ ojú ẹlẹ́dẹ̀ ètò mo ti lérò pé tá a bá yẹ ṣọdún tán báyìí ilé ẹ̀ ni mò ń bọ̀. Wà ìyá onígàrí nǹkan. Ìyá onígàrí wọ̀ ìyá onígàrí máa ti kú. Wọ́n ti kú tipẹ́tipẹ́. Màmá ti kú? Wọ́n ti kú o. Wow. Wọ́n ti kú o. Wọ́n ti kú o. Màmá dáadáa ni màmá yẹn. Màmá dáadáa màmá rere. Ó dé dùn mí o. Ó tiẹ̀ wá bù mí gbọ́ rárá. Ìgbà tó náà lọ tó tiẹ̀ bójú wẹ̀yìn rárá tó wàá wò mí kó dànà. Báwo ni life torí bí mo ṣe fìlú yìí sí ni mo tún bà. Kí ló ṣẹlẹ̀? Fóyèké irí tó rí mi yìí ṣé kó máa bẹ̀rẹ̀ báwo ni life. Ó yẹ kó sì mọ̀ pé life ò dá rárá àti rárá ni. Gbogbo nǹkan tí mo tiẹ̀ wá ń sìn ẹni tí wọ́n mú mi lọ sí Èkó òun ni mò ń wá ń sìn ẹni tí bá tiẹ̀ dé kò ṣe bí màá wà nǹkan kan ṣe máa ṣe nǹkan kan kò sí anybody tó máa help kò sí. Ṣé Èkó wù wọ́n lọ ni? Èkó wù mí lọ ọ̀rẹ́ mi Èkó wù mí lọ wọ́n ti sọ ṣọmọ nǹkan máa discuss ẹ̀ pẹ̀lú ọkọ mi àmọ́ àdúrà tó máa gbà ní wípé kọ́lọ́n jẹ́ kó gbà sórí àti lọ sẹ́kọ̀ọ́ kò sí nǹkan tó lè nínú ẹ̀ ó lè tẹ̀lé wa lọ sẹ́kọ̀ọ́ wá dẹ̀ máa gbé lọ́dọ̀ mi. àwọn onímì àjọ máa jẹ́ kó gbà ó ṣe ọ̀rẹ́ mi. o serious ṣáà máa fi sádùúrà mi kọ́ ọkọ lólówó orí ayé tọkọ mi bá sọ pé kò tẹ̀lé wa déédéé tó bá dẹ̀ ní pé ó lè lọ Ọlọ́run àforí sọ́dọ̀ ẹ̀yìn mi. Ọlọ́run àjẹ́ kó gbọ́ ọ̀rẹ́ mi ó ṣe ọ̀rẹ́ mi. Dídé kò sí àdúrà ló máa gbà ń pé kọ́lọ́run jẹ́ kó gbọ́ tó bá ti gbọ́ kí ló wà ń bẹ̀ wá lọ sẹ́kọ̀ọ́ ni. Fóyèké mo gbọ́ pé wọ́n ló fẹ́ mú kán Ifọ́lá lọ sẹ́kọ̀ọ́ ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ni ṣé ewu wà ń bẹ̀? Kò sábúrú ń bẹ̀ àmọ́ mo fẹ́ kó mọ̀ pé inú ò ṣe fi mọ̀ ẹ̀dá. Lóòótọ́ inú ò ṣe fi mọ̀ ẹ̀dá àmọ́ kò sí ẹni tí ò mọ̀ nínú àbáwá ẹ̀ pé èmi àti ọjọ́ ṣe kékeré ni ọ̀rẹ́ àti kékeré ni wà àti wípé mọ́mì ẹ̀ ìyá onígàrí wọ́n mú mi báyìí gẹ́gẹ́ bí ọmọ ni kò sí nǹkan tí wọn ò kì í ṣe fún mi ọjọ́ rírí jẹ ọjọ́ àìrí jẹ màmá tó bíyàn gan kò lè ṣe ju bẹ́ẹ̀ yẹn lọ. Tí bá mú lọ sẹ́kọ̀ọ́ kò sí èèwọ̀ níbẹ̀ o àti wípé Èkó tí mò ń mú lọ kò ṣe pé mo bá mi máa gbé títí láéláé o
fúngbà díẹ̀ náà ni kókò fi lè gẹ́ẹ̀ta rẹ̀ tó bá ti gẹ́ẹ̀ta rẹ̀ ó máa kúrò lọ́dọ̀ mi mo kò fẹ́ ọ̀pẹ ni. Kò sábúrú bẹ́ẹ̀. Òwe láyé pa fún wa. Daddy funny gan. Ẹ wò bá mi fọ́ o. Ẹ wò àwọn méjèèjì owó àti bá mi ọ̀rẹ́ láwọn méjèèjì. In fact tó bá sọ wípé funny character àwọn ló yẹ kó máa pè bẹ́ẹ̀. Wọ́n ti máa ń fọ́ ní gbogbo ìgbanu. Daddy. Yeah? Where's mommy? Is she not coming with us? Oh, I think she's talking to her friends. She'll catch up with us at Grandpa's place. You know, it's been a long time now. Yes, they need to have that tete-a-tete. Tete-a-tete. Kí ni wí? Ó ń béèrè mọ́mí ẹ̀ ní jàre. Pé ṣé mọ́mí òun ò tẹ̀lé wa lọlé. Mo lè jẹ́ kó yé wípé màmá ẹ̀ ń bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀. Wo wọn ò ní pẹ́ wá bá wa ń sìn. Sórí ìyá rẹ̀, àwọn ọ̀rẹ́ wọn tó ti rí ti pẹ́. Àgàgà Kọ́yìnsọ́lá àfi bí ìbejì inú ìlú wa yìí. Tẹ bá ti rí Kọ́yìnsọ́lá, o ti rí ẹ̀gbọ́n mi. Tó bá rí ẹ̀gbọ́n mi, o ti rí Kọ́yìnsọ́lá náà nù. Wọn ò ní pẹ́ wá bá wa. She's coming. Then again, ọdún yẹn wá interesting gan o. Very, very interesting. In fact, I really enjoyed myself. Mo ti máa ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣe yìí. I never knew it's always this interesting. I know, right? And you know I like adventure. Yeah, you too. Anything that looks adventurous is always my thing. In fact, mo really enjoy ara mi. Ẹ wo ìlú wa dà. Ṣé ibi tó ti bí wa rèé, ibi tá a dàgbà sí náà rèé. Daddy, Ìlú wa I dà. don't think she understands what we're saying. Oh, ọdún eégún tí wọ́n ṣe ni mò ń sọ. Ọ̀rọ̀ ọdún lẹ̀ ń sọ. Ọdún wa dùn. Ṣèbí mo máa ń wí fún yín. Tẹ́ ẹ bá ti pè lórí aago, màá ní ọdún ìlú wa dà, ọdún ìlú wa dùn, bẹ́ẹ̀ bá wá. Yóò ṣe yín bí wà pé kẹ́ má lọ mọ́ ni. But honestly, bó ṣe ń ṣe mí gẹ́lẹ́ nìyẹn. I really enjoyed myself. Ẹ wò. I know you did. Àti wípé àwọn ọ̀rẹ́ mi tí mo bá dẹ́kọ̀, mo mọ̀ pé wọ́n máa ní interest nínú ilé. Àgàgà tí bá tún wá lọ fi àwọn fídíò tí mo ti ṣe tí máa lọ fi hàn wọ́n. Wọ́n máa bá mi jà ní o. Àti pé mi náà mọ̀ pé ó máa dùn tó báyìí. Ọdún ìlú wa dùn. Yes. Ẹ wò ẹ kó àwọn ọ̀rẹ́ yín wá lọ́dún tó ń bọ̀. A tún sọdún mi lọ́dún tí ń bọ̀. Wọn kì í sọ yẹn Ẹ fún kó wọn wá o. It's a promise. Àmọ́. Next year is definitely going to be a way some more than the one we did today. Okay? Ìwọ dákun. Máa mú ọ wá. Nǹkan tẹ́ mọ́ ń wí ó kọ́kọ́ jọjú orí mi. Wípé máa káwọn ọ̀rẹ́ mi wá ni Ẹ mo kó sọ. wọn wá o. Gbogbo wọn ní kẹ́ ẹ kó wá sí ìlú wa o. Ọdún wa dà o. Oyèká o. Dádì. Kí ló ṣẹlẹ̀? Foyèká mi. Dádì. Ọmọ kùrùbùtù bí ìdí àlùbọ́sà. Ọmọ mú burú bọkẹ́rù ó badìyẹ. Fi kìrìkìrì ìlarú bọkẹ́rù ó bá àwọn àgbààgbà tọ́wò. Ẹ wò dádì, ẹ fi gbogbo oríkì yẹn sílẹ̀. Ẹ mọ̀ pé mi àtọkọ mi àtọmọ a ní láti park à ń lọ sẹ́kọ̀ọ́ kílẹ̀ tó ṣú. Nǹkan tó bá fẹ́ sọ ni kẹ́ sọ. O ṣeun. Sórí lórí ọ̀rọ̀ èkó rẹ òun náà ni mo ní kí n bọ́ sọ̀rọ̀ lé lórí. Aláàgbà ló ránṣẹ́ pè mí. Ọ̀rọ̀ tó sì bá mi sọ wúwo lórí ọ̀rọ̀ rẹ náà ni. Kí ló sọ? O ṣeun. Ó ní Èkó tó ń lọ ó lọ gbọ́dọ̀ bọ̀kún kó tó lọ. Ó sì ní ogún rẹ̀ ó gbajá. Kódà ajá tó gbó ló fi bọ́. Ògùn tó ní pé mo máa bọ ẹ̀ ṣé ajá ẹ̀ ṣé ọkùnrin ni àbóbìnrin? Kí ló dé tó ń kéwì báyìí? Akọ ajá ni. Akọ ajá tó kọjá yẹ kọjọ́rùn òun ló fi bọ́. Àkíkà. Dádì. Mo bọ̀ sí o. Èmi náà ṣeré. Mo jolérè tàbí lójú rẹ̀. Mo ti gbọ́ yín ẹ̀wọ̀n kan ẹ̀. Bàbá ń bá sọ̀rọ̀ yóò mọ̀ sọ gbogbo rẹ̀ déré. Mi ò ṣeré. Mo kàn ń béèrè nǹkan lọ́wọ́ yín ni. Ó yá bí irú oògùn yẹn sìn. Ṣé èmi ni mo máa kówó lọ fún wọn pé yá o mo fẹ́ wá bọ oògùn àbí màá kọ́ kó owó yẹn fún yín ẹ kọ́ bá mi kó lọ ni. O ṣeun. Sórí bó o bá kó lọ náà déédéé nítorí káròdì máa sọ kára sọmọdì kídìí mọ́ ti gbófo sórí bí n bá ní okòwò lọ fálàgbà yọ dàbí àrífín torí ẹ ń bá mojú oògùn náà ní pabìnírè ìwọ kówó ń fẹ́ mi èmi ó sì kó fálàgbà gbogbo ètò ó sì di ṣíṣe. Ẹ ṣé bàbá dáadáa. Ọmọ mi ẹ ṣé gan ni. n ò lè bọ́ sọ̀rọ̀ tí. Ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé kò síbi tí ojú Ọlọ́run yìí kò síbi tí ò sí o Èkó tá à ń lọ yìí náà wọ́n ń bọ Ògún níbẹ̀ kò rí dandan pé inú abúlé yìí ni màá ti bọ Ògún fún di èyí kémi àtọkọ mi ká lọ páàkì ẹrù wa tabakọ̀ ti dẹ́kun báyìí àkọ́ lọ bọ Ògún ní pápápá
ṣe ti gbọ́ ẹ ṣe gan ni. owó wa ń kọ́ owó fi mí lè dájú. ó yẹ ká ìtumọ̀ rẹ̀ kò máa yọ. àkòwò fọlá àgbà ó yẹ ká owó mi á fi ajá. ẹja fura o ọ̀bọ yẹ kó yẹ nìkan o ẹgbẹ̀fà o ó mà ṣe o. labalábá fò lọ ní tiẹ̀ kò máa mọ̀ pàṣọhun akọ́gíyá. ẹ̀yin èèyàn inú láyé wa o a ò máa mẹ́ni tí ń dọdẹ wa kiri tó súnmọ́ wa pẹ́kípẹ́kí ẹyẹ wa ò ní fò síbi tán tẹ̀sán kò pẹ́ yá o. ó gbẹ́ mi sókè lálá ó máa ṣe o. ọ̀rẹ́ mi ilé la dé yìí o. bóyá ẹ̀yẹ ká bọ́lẹ̀ ká gbẹ́rù. bó ṣe máa ṣe bá mi ṣe ẹ̀ ṣe jàre. It's good to be home. Jẹ́ kó ọmọ ẹ bọ́lẹ̀. Má bínú. Bóyá gbé gbogbo àwọn ẹrù gbé wọn bọ́lẹ̀. Ní màá ìgbẹ́rù mi. Ọmọ ẹ máa bẹ́ẹ̀ gbé. Fóyèkẹ́, ṣé ilé tí wàá tọkọ ẹ ń gbé ló tóbi tó yìí? Ilé kékeré tọ́lọ́ ń jogún. Ilé yóò kéré, eléyìí pọ̀. Eléyìí pọ̀, ó pọ̀. Sí ẹ̀wọ̀ jẹ́ ká wọlé torí mo máa ṣe ní láti dáná fọ́kọ mi. Ẹ̀yà nìṣó nílé because mo máa ní láti lọ dáná. Bàbá mi, mo máa ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín wípé nínú àìní wa kí ló dé tó jẹ́ pé nínú kékeré ta ní lẹ tún máa fi ń tọrẹ. Mo wọnú abọ́ tá ń da gàrí sí, ó ti fún un. Mo dẹ̀ mọ̀ wípé àwa kọ́ la jẹ́ débẹ̀, ẹ ti fi tọrẹ. Àdùfẹ́, ọmọ ọgbọ́n, ọmọ òye, ọmọ olódò ńlá rẹ̀, ọmọ ńláyé, ọmọ ayọ́ṣẹ́ṣẹ́ ọdẹ mọ́ra, ìran bàbá tó bí ọlọ́mọ lẹ́kìtì mọ̀gbà tí mo tí kò fàrẹ̀ ń bòye mọ́já. Òkú ọgbọ́n ò sì kó àfiyèsí, ẹ̀bọ́n ọmọgbọ́n ṣe é ṣe náà ló ṣe ọ́n. Òótọ́ ló sọ, ṣùgbọ́n jẹ́ kí n yànnà náà àwọn kankan fún un. Nínú àìní tó wa, nínú àìní sẹ́kù, mo tún máa tún fi tọrẹ. Ṣé wo mọ̀ ni wípé ìpele báyìí lélẹ́dùn àṣẹ̀dá wa? Bẹ́ẹ̀ ni, òòṣà òkè dá àwọn kan, wọ́n rí jẹ, wọ́n rí mu, wọ́n rí ná, wọ́n rí lò, kódà wọ́n tún ní àníṣẹ́kù pẹ̀lú ẹ̀. Ìpele kan làwọn yàn. Àwọn ìpele kejì wàyí, àwọn èèyàn náà wọ́n rí ná, wọ́n rí lò, wọ́n rí jẹ, wọ́n rí mu, ṣùgbọ́n wọn láníṣẹ́kù pẹ̀lú ẹ̀. Kódà wọn àríbì kan kó nǹkan sí. Irú àwọn èèyàn látọwọ́ báyìí tí wọ́n ti mú dẹ́nu ni ló bá parí. Ṣé wá rí ìpele kẹta tọ́ba dẹ́dàdá, àwọn yẹn wọn ò rí jẹ, wọn ò rí mu dépò tí wọ́n wà láníṣẹ́kù. Ṣé wá rí àwọn tó ṣe òkè òṣèlóore tí wọn ò ní jẹ, tí wọn ò rí mu dépò tí wọ́n wà láníṣẹ́kù. Àwọn èèyàn ó máa rawọ́ sẹ́lẹ́dùà pé kọ́lọ́hún ṣàánú àwọn káwọn tiẹ̀ rí nǹkan kan fi sẹ́nu. Àdúrà táwọn èèyàn ọ̀nà. Àwọn ìpele kan tó tún fara tì wọ́n, táwọn náà tún wà wọn kan wájú. Ọbẹ̀ elédùà lóòótọ́ àríjẹ àrímú o, ṣùgbọ́n jẹ́ káwa náà bẹ̀rẹ̀ sí ní àníṣẹ́kù, ká ní ànító, ká tún láníṣẹ́kù bí àwọn kan. Ọlọ́run ṣe dá wa nípele nù. Ó ṣe rí nù. Àmọ́ bàbá mi, àwọn ìpele àkọ́kọ́ yẹn tí wọ́n ń rí jẹ, tí wọ́n ń rí mu, tí wọ́n tún ní àníṣẹ́kù, irú àdúrà wo làwọn máa ń ṣe sí elédùà?
mi fò á dà fún ẹkú làákàyè sórí àwọn eléyìí àwọn èèyàn á ní elédùà lóòótọ́ ṣàánú wa rí jẹ a rí mu a ní ànító a tún ní àníṣẹ́kù ṣùgbọ́n àwọn èèyàn máa ń rawọ́ sí elédùà wípé kí elédùà má jẹ́ káwọn ará padà sí abú dépò táwọn ò ní ṣàìrí jẹ táwọn ò ní ṣàìrí mu dépò táwọn ò wá ní àníṣẹ́kù mọ́ bẹ́ẹ̀ ni àìwò àdùfẹ́ àyípadà tálákà sólówó mà ló mà dáa ṣùgbọ́n bí olówó bá padà di olòṣì ohun tó burú jáì ni wá wò ó ọmọ mi ipòkípò tó bá wà láyé tẹ̀ra mú oore ṣíṣe má sóore oore dá kéèyàn mọ̀ ṣe tẹ̀ra mú oore ṣíṣe torí oore ò gbé nígbà kan bí ti wulẹ̀ kó mọ̀ oore báyìí sí lóore wọ̀tọ̀ ìpele láwa ó ipòkípò tá a bá wà àárín gbogbo báyìí la ṣe wà torí báwa ṣe wà yìí ká rò pa ní ànító àtàníṣẹ́kù bá a ṣe ń wo àwọn kan wájú ìgbà èyí ṣe elédùà ṣe báwọn kan ló dá lóhùn ṣàlàlú wájú wa yìí àìláròjinlẹ̀ ni o bá a bá bojú wẹ̀yìn báyìí àwọn táwa gan tá a tún dáa jùlọ wọ́n pé yìí wá rẹpẹtẹ wájú tá a lè ṣàánú tẹ̀ra mọ́ oore ṣíṣe torí oore ṣíṣe tó rí òun ó lè sọ ẹyọ ẹ̀pà méjì péré kó sọ dẹ̀gbẹ̀fà. ẹgbẹ̀fà ó mà ṣe ó labalábá fò lọ ní tiẹ̀ ó mà mọ̀ pàṣọhun akọ́gíyá ẹ̀yìn èèyàn. Fisayomi, àǹtí má sọ fún mi pé aṣọ tó gbé wá délé yìí. àǹtí ẹ má bínú ẹ kàn ní kí n kó aṣọ wá ní ẹ sọ pé rẹpẹtẹ lẹ fẹ́ ẹ má bínú. Bóyá kí wọn náà béèrè lọ́wọ́ mi ó ṣàfẹ́ṣẹ́ ọrọ̀ ajé mi. Kò sí problem ẹ má wọrí ṣe bẹ́ẹ̀ máa wà nílé lọ́la mo ṣe máa kó sí wá dáadáa. ọ̀rẹ́ mi ṣe dé láti village ni mo dẹ̀ ní láti change gbogbo àwọn aṣọ ẹ̀ so jẹ́ kí n wọ àwọn aṣọ tó kó wà. ẹ check àwọn ilé ó pọ̀ dáadáa nínú store mo máa kó sí wá. gbogbo òtí ilé tó bá ti bóun lé anything tó bá ti fọwọ́ sọ pé òun fẹ́ báyìí. ṣé o ti tán all right ma ẹ wo. ìyàwó ló yẹ àwọn aṣọ yìí ṣe láìkẹ́. ó máa rẹ́gí mi báyìí tí mo máa ṣe ṣọ́ọ̀tẹ̀ máa láìkì lé mi àwọn ọmọ èmi máa wọ nǹkan tẹ máa ń láìkì. ìwọ náà ti wà lẹ́kọ̀ọ́ ni ẹ bá ṣe múra lẹ́kọ̀ọ́ rẹ̀ o ṣé wọn pé o lè farawé mi ìyàwó lélẹ̀ mi but ẹ̀kọ̀ọ̀kan bí wọ́n fẹ́ lọ club mo ní outing pẹ̀lú ọkọ mi tó bá rà wọn kan tí mo máa ń wọ̀ so jẹ́ kí n wò. This one. Oh my God. Ilé náà rẹwà. Wọ́n á jẹ́ gbogbo ayọ̀ tó lọ ń kó fọ́ọ̀rẹ́ mi yìí. Ọ̀rẹ́ mi máa fáìn jù mí lọ. Ẹ má worry. Ẹ mọ̀ pé ẹ̀yin náà mo wà nílé fún yín anytime. Eléyìí pọ̀ o. Ṣé láìkẹ́? Mo fẹ́ràn ẹ̀ gidi gan. Ìyá ò ṣe ìjọ tó bá dọ̀la. Tètè kó àwọn aṣọ yẹn wá o. Kò sí problem. Ó bá mi lé, ó bá mi nílé. You can still let her check. Ṣé you understand? Kò sí problem. So anything tó bá yà ti fẹ́ bá mi fún mo ṣáà lákàn ọ̀nà ọ̀bẹ ẹ ṣé máa thanks for always. ẹ má pè dé lọ́la yẹ o. kò sí problem ma. so àwọn jeans slippers àwọn oríṣiríṣi bá mi kó wá. ṣé ẹ fẹ́ jewelry náà. tó bá ṣe fẹ́ jewelry. kò sí everything no problem ma. ẹ bá lè rí wristwatch náà àwọn tó máa ń fà yẹn níbi tọrẹ mi ń lò. kò sí problem all right ma ṣe. àwọn yẹn wọn go wà very expensive. ẹ jẹ́ kémi tètè máa lọ mà kí n padà sí store all right. aṣọ àti bàtà ni kò ṣe mú wá náà. Okay. All right, we understand. Okay. Yes, ó yà wò níṣó nínú ilé kó wá lọ wọ àwọn aṣọ mú jẹ mọ kó máa fit ẹ. ẹ̀yin èèyàn inú láyé wa o a ò máa mẹ́ni tí ń dọdẹ wa kiri tó súnmọ́ wa pẹ́kípẹ́kí ẹyẹ wa ò ní fò síbi tán tí ń sọ kò pẹ́yẹ o ó pẹ́. Stop it. What if you get back over link? Oh, don't worry, she's not coming anytime soon. It will be for you, okay? We are coming. Oh,
Any sùúrù. Nǹkan tí mo sọ any sùúrù. Mi ò like irú nǹkan báyìí. Mi ò like, mi ṣáà like ẹ̀ ṣá. Nǹkan tí mo sọ mi ṣáà like ẹ̀ ṣá. Mi like ẹ̀. Ẹ̀yà ṣe sá. Oh, yes, I will. Ẹja fura o, ọ̀bọ yẹ kó yẹ nìkan o. EGBEFA o, má ṣe o. Labalábá fò lọ ní tiẹ̀. Babe, àdúgbò yẹn náà ni mo wà. Àdúgbò yẹn náà mo wà. Okay. Mo ti park already. Park dáadáa. Okay, kò sani bodi. Ilé tí mo park sí black gate but ibẹ̀ wà locked. Kí n tún rìn síwájú. Ìwọ náà ò dé bọ́ta. Bọ́ta now. O máa rí bẹ́ẹ̀ black Lexus. Okay. Ọ̀rẹ́, máa tẹ̀ka tí máa ní sùúrù pẹ̀lẹ́. Mo pọ̀ ọ̀rọ̀ ìyàwó ẹ̀ Fóyèkẹ́ kó ká ẹ lára. Mo dẹ̀ mọ̀ ó ṣe ní ìfẹ́ sí. Nígbà tí mo jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀, mo ní ìfẹ́ because everybody ló mọ̀ ṣe Fóyèkẹ́ tó ṣe dá sí ṣe náìsì tó. Ìfẹ́ lórí alẹ́ yẹn méjì, I know it's strong but you need to take heart. O ní láti mú ọkùnrin jọ. Bí o ṣe kù mi ò rí bó máa ti jẹun gan látàárọ̀ ó máa dábàá pé kó yẹ ká jáde ká tẹ̀ wá kó wà kọ̀ọ̀rọ̀ kó gbogbo ojú ẹ̀ yìí ká tẹ̀ wálẹ̀ díẹ̀ ó ṣe wàá nú ilé yìí ìwọ nìkan kó tẹ́mi lọ́rùn ó ti tó bro jẹ́ ká jáde. Malik. Why me? Look at my life. Malik. Ta ló kú mi kú báyìí. My daughter is still very young. Malik, báwo ni mo ṣe fẹ́ ṣe ilé ayé mi báyìí? Where do I start from again, God? Ó yé mi, àwa a ní ìfẹ́ ìyàwó ṣùgbọ́n Ọlọ́run ó ní ìfẹ́ ju àwa lọ. Jọ̀ọ́ bẹ́ẹ̀ kó take heart please ó mọ̀ bẹ́ẹ̀ kó ṣe fún mi. Jẹ́ kí tiẹ̀ gbé ẹ jáde wọlé wọṣọ jẹ́ ká jáde jẹ́ ká bọ́ síta. I'm not sure. Bro, you have to. Ṣojú ẹ ṣe rí ilé láìkẹ́ ó kàn ń wá ẹkún mu ni. Please get up please bro. Ọ̀rẹ́ jọ dìde please. I will change that show. Take house.
Ọlọ́run. Kí ọjọ́ jìnnà. Kò fi bí kankan yé mi o. Hello Ọ̀ní, mo ti mọ̀ pé ó máa pè mí. Báwo ni? Má bínú, I'm on my way home already. No, tí mo ṣe kúrò níbi iṣẹ́ mo ní kí n ya ọ̀dọ̀ Malik. Òun ló fẹjọ́ dè mí mọ́lẹ̀ jàre, má bínú. I'm on my way, you see me in a bit. Love bird. Ó wà lára ẹ̀ bí ẹni pọ́kọ ẹ̀ ń sá lọ. Mo ti wà lọ́nà mò ń bọ̀. Okay. Káàbọ̀. Ṣé wà okay? Ọmọ mi ńkọ́? Tiwa. Ó wà ní kitchen ó ń fọbọ́. Oh, it's okay. Then babe, baby. Mo fẹ́ fẹjọ́ Tiwa sùn ẹ wò. Tiwa ò mọ anything ṣe rárá. Tó bá ti jí láàárọ̀ báyìí, cartoon ló fẹ́ wá wò. Tó bá ti wo cartoon tó báyìí, kó jẹun. Tó bá jẹun tó báyìí, kó sùn. Wọ́n tó mọ bẹ́ẹ̀ yẹn náà. Foyeke ò tó mọ rárá kò dẹ̀ dá. Kò dá. Ìwọ náà ni màá bẹ̀ ṣòye ẹ ọmọ ẹ náà ni àti wípé ó sì kéré ìwọ ló máa bá mi tọ́ sọ́nà. Àwọn nǹkan tó bá yẹ kó kọ́ make sure pé ó kọ́. Máa try best mi. But ó ga lára tiẹ̀ náà. Mo data ìdè o ò tiẹ̀ jẹ́ kí n jókòó o ò ní kí n gba omi o ò tiẹ̀ ní kí n bọ́ ṣọná ẹjọ́ ló fi ń sùn mí. Má bínú ọkọ mi, má bínú. Ṣé wàá jókòó tó lẹ́gẹ̀ẹ́ tó mi? No, jẹ́ kí n wọlé náà. Alright, that's good. Má bẹ́ẹ̀ sáré wà kó tó máa jẹun fún. Kò fọ ordinary abọ́, ó fọ abọ́ tì. Gbálẹ̀ ò lè gbálẹ̀, fọṣọ ò lè fọṣọ. Èmi náà ni máa jí láàárọ̀, tí máa gbálẹ̀, tí máa dáná, máa tún sí oúnjẹ ọ̀hún fún ẹ tó tún lè fọ́ tó fi jẹun àti tá fi jẹun. Kò lè dá fún iye ẹ lọ́nà. Bẹ́ẹ̀ ni, kò lè súnre, kò lè dá fún. Torí ká ní kó kó ẹni, ò ní sínú oṣù tó wáyé. Má wọrí, ṣoré mi wọ́n kọ́ mi lé mi. Nílé wa wọ́n kọ́ mi. Èmi adé ẹ̀kọ́ yẹn mi akọ́ ẹ̀ wọ́n má wọrí. Nǹkan tí mo ní kó ṣe bá ṣe lọ. Very useless girl. Àbí wọ́n bá mi sọ̀rọ̀. Àbọ̀ bá mi ṣí ẹni. Mọ́mí ẹ̀jẹ̀ má bínú, mọ́mí ẹ̀jẹ̀ má bínú. Ta ni mọ́mí ẹ̀? Ta ni yẹ́ mi ṣe yẹ ẹ̀ ti kú. Ayé ẹ̀ ti kú délé padà àmọ́ yá. Dìde tó kọ́ tí ní nǹkan tí mo ṣe ṣe. Ẹsẹ̀ ojú mi ó ti sọ mí. Ẹsẹ̀ ojú àbí kí ló sọ? Ẹsẹ̀ ojú àbí kí ló sọ? Ẹsẹ̀ ojú mi mà. Ẹsẹ̀ ojú ẹ̀. I feel I'm fine. Yes ma'am. Oya. Kò ní Foyeke kò lè dá fún ọlọ́run. O ò lè sùn re ọlọ́run. O ò lè sùn re rárá àti rárá. O kọ́ ọmọ yìí. Kò. Má lè ṣe bọ́ sí mi ò fẹ́ ṣe o. Má jẹ́ ṣe Oya continue. Kò sí lóde, mo lè ṣe fẹ́ lọ bá yẹ lọ́nà ọ̀run ni. O fẹ́ lọ bá yẹ lọ́nà ọ̀run. Ìdè. Thank you, ma. Thank you, ma. No. Omi bọ́. Má ṣe bó ti mo ní kò ṣe. Ta ni ó wí eléyìí fún ọ? Wá kí ló ṣọmọ yìí? Mo ti notice countenance ẹ̀ látàárọ̀. She has been behaving strange. Kí ló ṣẹlẹ̀? What happened? Èmi náà lè notice ni. Ṣé kò kí n ṣe pé torí àlá tó sọ fún mi pé ọ̀la? Ọ̀la. Ó sọ fún mi pé ọ̀la mi tí ẹ̀ wá tó rántí láti pé kí ni àlá yẹn wà all about? I can't remember. My dear, àwọn èèyàn máa ń sọ wípé àlágọ̀. Listen to me. It could be mere hallucination. Ojú àìláìlẹ̀ nìkan máa rà mí. Akọ ajá ni. Akọ ajá tó kọjá yẹ kọjọ́rùn. Òun ló fi bọ́. Kíkà. Dádì. Yóò bọ̀ sí o. Èmi náà ṣeré. Mo jolérè tàbí. Àní mo ti gbọ́ yín ẹ̀wọ̀n kan ẹ̀. Bàbá ń bá sọ̀rọ̀ yóò mọ̀ sọ gbogbo rẹ̀ lérí. Mi ò ṣeré. Mo kàn ń béèrè nǹkan lọ́wọ́ yín ni. Ó yá bí irú oògùn yẹn sí. Ṣé
èmi ni mo máa kówó lọ fún wọn pé yá o mo fẹ́ wá bọ Ògún àbí máa kọ́ kó owó yẹn fún yín ẹ kó bá mi kó. Fóyèkẹ́ mo gbọ́ pé wọ́n ló fẹ́ mú Kányìnsọ́lá lọ sẹ́kọ̀ọ́ ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ni ṣé ewu wà ńbẹ̀ ni. kò sábúrú ń bẹ̀ àmọ́ mo fẹ́ kó mọ̀ pé inú ò ṣe ti máa wà. ta ni ó wí eléyìí fún ọ ojú ẹ láìníyà máa ń ráre. ìwẹ̀ ẹ̀dá ló ń ṣàyẹ̀dógún ìwẹ̀ ẹ̀dá ní kàkíyèsí o ẹ̀rọ ojú ayé lóde ó mà ṣe o báwo bá fẹ́ ní lọ́dẹ̀dẹ̀ o a kì í tán bẹ̀rẹ̀ ẹ̀rọ ojú ayé lóde òwe láyé pa fún wa. Ìtumọ̀ ayé kò máa yọ pẹ̀dá o. Ẹ̀rọ ayé bí. Ayé ń bẹ nínú ayé o. Ẹja fura o. Ọ̀bọ yìí kò yẹ o. Ẹgbẹ̀fà o. Ó mà ṣe o. Kádàrá ń bẹ. Àkúlẹ̀yọ̀ ń bẹ. Bá ṣe wáyé wá rí lára bí ẹ̀dá ò ní ṣòwò nǹkan kankan kó má tún ní gbẹ̀yìn o má ṣe lògùn má mọ̀ o mo bẹ́ẹ̀ rí fẹ́ ènìyàn bàbá débi tayélujọ sí a ó sáré bàbá débi tayélujọ sí a ó bẹ́ẹ̀ rí fáyé o ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ àṣírí òwe láyé pa fún wa.
máa yọ pẹ̀dá o. Ẹ̀rọ ayé bí ẹja fúnra o. Ọmọ yìí kò yẹ nìkan o. Ẹgbẹ̀fà o. Ó mà ṣe o.